ẹni bá ti gbọ̀sùn gbọ́ tó gbà gbọ́ ní òòṣà tá a gbọ́dọ̀ máa bọ tó sì gbà gbọ́ pé a gbọ́dọ̀ máa sọdún fún un lọ́dọọdún láti fi béèrè tá a bá fẹ́ tí ń wà rà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ kò lè wà lí Jánnà lọ́rùn ẹ̀sùn gbogbo àwọn tí wọ́n ń bọ̀ ọ̀sùn ẹni kan kú ọ̀nbẹ tí wọ́n bá kú ọ̀nbẹ wọn ní wà lí Jánnà àlìjánnà Ọlọ́run kọ́ kalẹ̀ fẹ́ni tí ó gba nǹkan mí gbọ́ lẹ́yìn òun nìkan ni. ẹni bá ti gba Allah gbọ́ ó máa jóná o ẹni bá ti sin Allah nìkan ó máa wọná o gbogbo mùsùlùmí pátápátá ló máa jóná o ó wà nù Quran chapter 19 verse 71 ẹ lè ka látòkè láti 65 kẹkàdé désàlẹ̀ ẹ jẹ́ kí n ka verse 71 fún yín ó ní there is none of you who will not pass over it kò sí ìkankan nínú ẹ̀yin mùsùlùmí tí ò ní gba ibẹ̀ kọjá. This is a decree your Lord must fulfill. Eléyìí ni ìlérí tí Olúwa yín Allah tó máa mú ṣẹ. Ìwọ tó bá ṣe Islam ó máa jóná o. Ṣé rá àwọn àfáà tó ń sọ̀rọ̀ yìí olórí burúkú lọ́pọ̀lọpọ̀ wọn irọ́ ni wọ́n ń pa o. Ẹ má jẹ́ kí wọ́n fi ọ̀run gba ayé lọ́wọ́ yín o. Ilẹ̀ ni wọ́n fẹ́ gbà o. Wọ́n sì máa tàn yín tó bá ti ṣe Islam ó máa wọná tó bá ti ṣe kíní kan tó ṣe nǹkan mìíràn sí Islam tó sin nǹkan mìíràn sí Allah ó máa wọná irọ́ lásán ni o tó bá ṣe Islam gangan ló máa wọná. Allah tẹ́wá ń rí yẹn Allah ni ó dáná ló dálùjọ náà Ọlọ́run Olódùmarè tiwa kò níná kò nálùjọ náà kò ní kèfèrí kò nẹ́sìn ó dá wa sáyé ká ṣèjọba ara wa ká tẹ̀lé òfin ìlú tá a bá wà tó bá ti tẹ̀lé òfin ìlú tó bá wà ó ti tẹ̀lé òfin Ọlọ́run àmọ́ Allah òun dáná ó dá ẹgbẹ́ kan tó ní àwọn kan gbọ́dọ̀ ṣe ẹgbẹ́ yẹn àwọn tó bá ti ṣe ẹgbẹ́ yẹn ó máa lọ dà wọ́n sínú náà Allah nìyẹn. Allah ò kì í ṣe Ọlọ́run o àáfàá tẹ bá ti rí tó bá ti ń sọ pé tó bá ti ń pe Allah tó ń pe lọ́lọ́run tó ń ka Quran Ọlọ́run dá wa ní Yorùbá wọ́n á máa ka Quran yẹn wọ́n á máa kà fún ilé èdè Lárúbáwá ṣọlọ́run ò gbọ́ Yorùbá ni so Allah tó bá àáfàá tó bá ti wá ń sọ fún yín wípé Allah náà ní Ọlọ́run ẹ gba etí ẹ wọnú comment section ẹ gbé ṣépè irọ́ ni wọ́n pa wọ́n fẹ́ bà ayé wa jẹ́ ni o àwọn tí wọ́n kó wá pé kán máa tàn wá wọ́n fẹ́ máa tàn wá sínú ẹ̀sìn yẹn wọ́n fẹ́ tàn gbogbo wa síbẹ̀ tó bá yẹ tàn gbogbo wa síbẹ̀ a ò ní lè jáde wọ́n wá bẹ̀rẹ̀ sí pa wá nípa sípayọ Allah ò kì í ṣe Ọlọ́run o wọ́n fẹ́ fi ọ̀run gba ayé lọ́wọ́ wa ni o ẹ jẹ́ ká jí ẹ̀yàn ọmọ Yorùbá irọ́ lásán ni. Ọ̀ṣun àwọn tó ń bọ Ọ̀ṣun wọ́n ń bọ Ọ̀ṣun ni àwa ò sin Ọ̀ṣun àwa ń connect mọ́ nation ni torí pé Ọlọ́run Olódùmarè ibi gbogbo ló wà àmọ́ Allah Mẹ́kà ló wà o Kàábà nílé ẹ o ẹ má jẹ́ káwọn àáfàá ẹ má jẹ́ kán parọ́ tàn yín o àáfàá tó bá sọ pé àlùjọ náà wà Islam ní ọ̀nà tó máa fi wà àlùjọ náà tí ó bó ti wà lójú ọ̀nà ẹ̀sìn Islam ẹ sọ fún kó jẹ májèlé kó máa lọ kó fi àwa tá a fẹ́ gbádùn ayé kó fi wá sílẹ̀ gbogbo ẹjọ́ tó ti tò yìí ẹjọ́ ìtìtò this is 2025 a ò fẹ́ gbọ́ ẹjọ́ mọ́ ẹ lọ kó àwọn ọmọ yín kúrò lé kéwú o kò sẹ́ni tó ń jèrè bọ́ lé kéwú o ọmọ tó bá ti kéwú tó bá ti dé ó máa padà máa tọrọ jẹ ni o orí burúkú ló máa bá wọn múlẹ̀ wọ́n á máa ṣe orí burúkú kiri wọ́n á máa tojọ́ kiri ẹ̀rọ àwọn àfáà ìbáyé tojọ́ àwọn náà máa wá ibi tó ti ń ṣe patí tó ti ń ṣòkù tó ti fẹ́ sọmọ lórúkọ ibẹ̀ náà ibi tó máa lọ ganu sí nǹkan tó máa wá kiri nìyẹn o wọn ò ní lè ṣe ẹ wo orú kìíní ìsìn ẹ wo nǹkan tó wà lọ́wọ́ mi àwọn ọmọ kékeré ló ń ṣe ó yẹ káwọn ọmọ wa kán lọ síléèwé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ ìmọ̀ ìjìnlẹ̀ kán mọ bó ṣe ń ṣe àwọn nǹkan báyìí wọ́n á ní kán lọ máa kéwú Kùránì rè bó ṣe wà yìí ẹ ò lè fi ṣe kankan irọ́ lásán ló wà nínú ẹ̀ bó ṣe wà yìí so àwọn àfáà tó bá ń sọ fún yín wípé tó bá ti ṣe kíní kan tó bá ti ṣe Islam máa wọná irọ́ ni ẹ má dá wọn lóhùn àwọn tó ṣe Islam gangan àwọn gangan ló máa wọná ẹ lọ ka Quran tí mo sọ yẹn Quran chapter 19 verse 71 gbogbo mùsùlùmí pátá ni Allah máa kó sínú náà ó ṣẹ̀ṣẹ̀ máa wá yọ àwọn tó bá fẹ́ yọ ó ṣẹ̀ṣẹ̀ máa yọ wọn kúrò ńbẹ̀ kí ló dé tó kọ́kọ́ lọ jó wọn náà torí gbogbo mùsùlùmí pátá ló máa jóná àmọ́ àwọn àfáà ò ní sọ fún yín wọ́n fẹ́ tàn yín sí ẹnu kìnìún Islam tẹ́ rí yẹn ẹgbẹ́ òkùnkùn ni o kò kí ń ṣẹ̀sìn ó kàn ṣe bí ẹ̀sìn ni ilẹ̀ ni wọ́n fẹ́ gbà o ẹ̀yin ọmọ Yorùbá ẹ jára yín Allah ò kì í ṣe Ọlọ́run irọ́ ni wọ́n pa ìwọ tó bá yẹ pé Ògún ni wọ́n ṣe ń léyìn lọ máa bọ́ tó bá yẹ pé Ṣàngó lọ máa bọ́ nǹkan tọ̀dọ̀ ti wá ní àfi ká lọ máa ṣe Allah àwọn Lárúbáwá ló ní Allah àṣà àti ìṣe Lárúbáwá wo ni Islam wọ́n fẹ́ araba ìsìwá ni kán lè bá gba ilẹ̀ wa kán sọ wá di Lárúbáwá àwọn ọmọ Lárúbáwá ṣẹ̀ máa wá wọ́n máa clear àgbo wa kúrò lórí ilẹ̀
nǹkan tó fẹ́ ṣe nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí, ẹ̀yin ọmọ Yorùbá ẹ jí. Ìran Yorùbá ìran tó gbọ́n jù lágbàáyé ni. Ẹ má jẹ́ káwọn kan tí wọn ò mọ nǹkan kan wọ́n kàn lọ kọ́ èdè elédè wọ́n wá fi ń parọ́ fún wa, wọ́n wá ń tàn wá láti máa fi ọ̀run wọ́n fẹ́ fi gba ayé lọ́wọ́ wa. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ dira, ẹ ṣoògùn, ẹ jàsejẹ, ẹ síngbẹ́rẹ́, ẹ má fi ṣàìdá. Àmọ́ tí èèyàn kan bá ṣàìdá sí yín ẹ dáṣẹ́ rí àfún bó ṣe yẹ kó rí nìyẹn. Ẹ ṣoògùn, ẹ jẹ, ẹ ní àjẹsára, ẹ lo ìgbàdí, ẹ lò fúnpá, ẹ lo gbogbo ẹ̀. Nǹkan tó lódùmarè fún wa ni. Olódùmarè tó dá wa sílé ayé mọ̀ pé a máa ní àwọn ìdojúkọ. Ó dẹ̀ fún wa ní àwọn nǹkan tá a máa fi dojúkọ àwọn ìṣòro tá a bá ní. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kán tàn yín o, ẹ má jẹ́ kán fi ẹ̀tàn gbà tọwọ́ yín kúrò. Kùránì yìí kò sí nǹkan kan nú ẹ kò lè ṣe orí fífọ́ kò lè wo irọ́ lásán ni o. Béèyàn ní gírì nǹkan kan kò sí nǹkan tẹ́lẹ̀ kà ń bẹ̀ ìtàn lásán ni o. Ẹ má jẹ́ kán tàn yín ojú sí là. Àwọn àfáà ẹ má jẹ́ kán máa parọ́ fún yín, àwọn àfáà tí ò níṣẹ́. Àwọn àfáà tẹ́ rí àwọn tẹ́rí tó sọ̀rọ̀ wọn ò níṣẹ́. Wọn ò lè ṣe nǹkan kan lẹ́yìn kan ó máa jóná, ó máa wà lùjọ́ náà, irọ́ lásán ni. Kò síná kankan bí kankan, kò sálùjọ́ náà kankan bí kankan. Ọlọ́run Olódùmarè tó dá wa kò jẹ́ asún. Kí ló dé tó yìí fẹ́ máa kí ló tó máa fi dà wá sínú náà? Ọlọ́run ti mọ̀ nǹkan tá a fẹ́ wá ṣe ńlẹ̀ ayé bá ṣe máa rìnrìn àjò wa. Ó ṣe tún máa wá dá iná fún wa pé ó yá lọ rìnrìn àjò tó bá ti ṣe tán kó wá jóná. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ̀tàn jẹ lásán ni. Lẹ́ẹ̀kan sí ẹ ṣoògùn. Ìwọ tó bá ń ṣe Ọ̀ṣun lé yín ẹ máa bọ́. Ìwọ tó bá ń ṣe Ọbàtálá ẹ máa bọ́. Gbogbo àwọn òrìṣà wa ẹ jẹ́ ká máa bọ́ wọn déédéé. Èṣù láàlú ògiri òkò ẹ jẹ́ ká máa bọ́. Every òrìṣà gbogbo wa pátápátá ẹ jẹ́ ká máa bọ́. Ẹ má jẹ́ kán fi ẹ̀tàn gbà tọwọ́ wa kúrò, irọ́ lásán ni wọ́n ń pa o. Kò sí nǹkan kan nínú Ìsìláàmù o. Allah tẹ́ rí yẹn kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè o, ṣìgìdì ni ó nílé o. Àmọ́ Ọlọ́run Olódùmarè ibi gbogbo ló wà. Ibi gbogbo níbi tí mo ti ń sọ̀rọ̀ yìí Ọlọ́run wà pẹ̀lú mi. Ibi tẹ́yin náà wà tẹ́ ti ń gbọ́ mi Ọlọ́run wà pẹ̀lú yín. Àmọ́ Allah irọ́ lásán ní Saudi ló wà. Ló fi jẹ́ pé wọ́n gbọ́dọ̀ lọ bá ní Saudi lẹ́ẹ̀kan lọ́dún. Kán máa pariwo Allah mo ti dé, èmi nìyí Allah, èmi nìyí Allah. O kò ní alábàáṣepọ̀ tó bá pa Allah lọ́lọ́run kí ló dé tí o máa sọ pé èmi nìyí Ọlọ́run níbi tó wà. Ẹ̀yin ọmọ Yorùbá ọpọlọ wa ò ní lọ. Mo sọ yìí mo dúró. Ó dìgbà.